Africa Content TV. Dari ń bẹ ẹlòmíì ó ti ṣe kankan sọ́dọ̀ Ọlọ́run kan máa jẹ́ yà nǹkan yẹn wọ́n wá di nǹkan tí ó ṣe lé lórí. Confirm mo sọ fún yín. Confirm mo sọ fún yín. Live and direct mo lọ bí ọ̀rọ̀ alikiburu kàbí gírágá kí n tọ́ bí kì í ná. Live by torí mo láti máa fún yín report live n tẹ́ pé tẹ́ ẹ̀rọ yín lórí Facebook ọ̀tọ̀ ní tẹ́ bá gbọ́ nílẹ̀ báyìí lẹ́nu yẹn live by ní Naira Marley ní sẹ́ẹ̀pẹ̀ lérẹ̀ yọmọ ẹgbẹ́ mi tí mo dúkọ̀ wáyé. Samlary náà ń ṣẹ́gbẹ̀ fún ẹ̀ báyìí. Wọ́n á rí i pé kí ni ìsì yí àwọn òkú yìí lọ́wọ́. Tábàtì yẹn bá ń jà tábà ń láyàn bóyá ti máa gbọ́. Ṣé gbọ́ ẹ̀yin náà ẹ̀fẹ̀ lẹ́yìn mú wá sí? Nǹkan ajọ́ ńlá yìí pé kẹ́ mọ́ jà mọ́ ẹ̀ ti parí ẹ̀ o. Tí nǹkan bá ṣe wọ́n dì máa ń lọ́rùn o. Èmi ò ń tẹ̀lé alábòsí. No. Ẹ̀jẹ̀ mi ò tiẹ̀ gbà. I'm a sparkisi. Mi ò mọ̀ ṣe, mi ò mọ̀ hide. Ijoba. Mi ò download mi o. Ọjọ́ fún mi kàmá báyìí. Tàbí àyíkọ́ àyùṣègbà fún. Àwọn bọ́ìsì ní sàbẹ̀ tèmi. Wọ́n sọ ọmọ àmà wọn ní àgbà. Ọlọ́gbọ́n ọ̀gá kan wọ́n sẹ́ púpọ̀, èmi ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ṣàbẹ̀ fún tọ́nà mi máa ń àríkù kàkọ́rí kan fún. Mo ní àwọn sàbẹ̀ tó ń yapa. Gbogbo bọ́ìsì ayé sàbẹ̀ mi ni wọn. No, sábà kẹ́mi ò lè downgrade yín. Ṣé sọ̀dí fún yín? Ọ̀rọ̀ làbárì tẹ̀ ń gbọ́ ń pa Naira Marley Samlary. Mi ò lè downgrade yín. Ṣé bí ẹsẹ̀? Mi ò lè downgrade yín. Justice from the back. Yes. Mi ò lè downgrade ọ̀dọ́. Èmi olórí àwọn ọ̀dọ́. Gbogbo bọ́ìsì ayé ní láìpẹ́. Ṣé àgbẹ̀wò bá Christian mo like ẹ̀fọ́ lójú bẹ́ẹ̀ ni mo like n bá di gan wọ́n ọmọ àkọ́jú ni mí ẹ̀rí kí nìdí bẹ̀rẹ̀ kú mi sí ọmọ àkọ́jú ni Mohbad justice for Mohbad gbogbo àwọn blogger ayé tí wọ́n ń pariwo yẹn wọn ò ní sọ́kú ọmọ sẹ́yìn náà bí ni wọ́n ẹ̀pọ̀ ẹ̀yìn náà tó bá ṣẹlẹ̀ sírú wa náà sẹ́yìn kan wa náà bí wọ́n ti dúró náà nìyẹn náà èmi ò gbọ́ ẹni blogger kan gbogbo blogger ayé tẹ́ ẹ̀ ń gbọ́ fún Mohbad ẹ̀ ní gbọ́mọ sí. Àmín. Mo lẹ́kẹ̀ẹ́ bẹ́ẹ̀ but àwa odò ni wá àtàn ni wá anybody can come to us. Tiwa ni ká use pray you understand so nǹkan tẹ́ ẹ rí yẹn bó ṣe rí nìyẹn o àmọ́ ajáàmù ni bá dẹ̀sẹ̀ jáàmù yẹn èmi lọ́wọ́ nínú pé mo fẹ́ sọ pé kí ló ṣẹlẹ̀ wọ́n lè jẹ́wọ́ fún mi pé kò rí bẹ́ẹ̀ báyìí ni ẹjọ́ tẹ̀. Ẹ̀yin bẹ́ẹ̀ sẹ́dẹ̀ kẹ́sì mi 100% Labeeb I stay there. Justice for Mohbad. Gbogbo brother ayé ten go to Mohbad ní gbọ́mọgbọ̀n. Ṣebí Christian ni Mohbad àbí? Kọ́dà àárín inú tíra yìí pé tí Mùsùlùmí kan bá mú dà tó pa kèfèrí kan tó pa Christian ni wọ́n wí fún tíra àròjọ ẹ̀. Bẹ́ẹ̀ wọ́n ń gbọ́ kúkọ lọ́jọ́ kan wọ́n á jẹ́ kèfèrí alágbèwá náà sí Nàìjíríà alágbèwá náà àwọn sàábí wa ní kèfèrí mọ̀ ní alábì ní ẹ̀ tó wá kèfèrí ńkọ́ kì í ṣèyàn ni
ṣé kìí ṣe èèyàn ló ń nà ẹ̀mí ló pọ̀ get ológun lèmi náà ológun ni Mohbad you have to fight for Mohbad gbogbo blogger ayé mo kí yẹn kú ṣẹ́ ọlọ́run oníjẹ́ ẹgbẹ́ ọmọ sí ẹ ń bá tàbá sí yín kó wa rí bọ́ mo náà kí ẹ bẹ́ẹ̀.